ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ akérèkọ́rò skin ultimate àwa làgbà àwa ní bàbá àǹfààní ńlá wà ń bí. alhamdulilayi rabbil alamin eléyìí ẹ̀yin tèmi ó máa jẹ́ continuation èyí tí mo ṣe tán láàsì yẹn tí mo sọ wípé you need to cleanse. Yes, ìwọ obìnrin tí ọkọ ń ṣe bákan ẹ ní láti cleanse. Ìwọ close that door for me. Ìwọ ìyàwó tí ọkọ wà ìbálòpọ̀ attract to you again, ẹ bá ti ṣe cleansing yẹn ni pé àìbámọ̀ ó lè jẹ́ pé ibòmí ló ti wá, ẹ lọ wò because ẹ ní láti fi ọkàn kíkan ṣe àdúrà yẹn. Ọkàn yín dẹ̀ gbọ́dọ̀ yẹ̀dá pé iṣẹ́ tẹ́ ṣe ó ti gbà. So kí lè wá ní the next thing fún obìnrin àbọ́kùnrin tó jẹ́ pé ó mọ pọ́kọ rẹ̀ wà okay, ó ti bìnchìké, ó rí pé kò sí kankan tó ń ṣe, ìwọ nìkan náà ní problem fún. Kí ló wá dé? Ṣé torí pé ẹ ti pẹ́ lọ́dọ̀ ara yín àbí nǹkan kan mi àbí spiritual attack, like it could be any reason. Ẹ kọ́kọ́ ṣe cleansing yẹn tí mo sọ yẹn náà. Although ṣe mọ̀ pé mo fẹ́ mẹ́nu bà kíní kan pé a lè lo omi òjò, a dẹ̀ lè lo omi coconut tó yẹ yín. So bẹ̀ fún àpẹẹrẹ tí coconut yẹn tá a máa fi ṣe cleansing máa wá sọ níjọ́ mi tó yẹ yín. Then eléyìí ẹ jẹ́ kí n sọ eléyìí sọ́dọ̀ kí time máa lọ. Ẹ bá ti lè ṣe cleansing yẹn pẹ̀lú omi òjò, ẹ lọ wo fídíò yẹn. Ìwọ tó yẹ pé ìwọ ló ṣẹ̀ṣẹ̀ ń wo fídíò yìí, lọ wo fídíò yẹn. So inú eléyìí ìbí afẹ́ ṣe ní báyìí sìn wàá get apple, precisely green apple. Green apple is peace of mind. Green apple is fertility. Green apple wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Apples dẹ̀ ní magical fruit ni. Yes, a lè fi turn favour to ourselves. Even red apple náà ó ní benefit, but green apple náà wàá máa lò. Ẹ máa get green apple tó ní good size, big size. Ẹ máa get white paper yẹn wàá kọ orúkọ tiẹ̀, wàá kọ orúkọ ọkọ rẹ, wàá wá mú orúkọ ọkọ rẹ, wàá tún wá kọ ní backward. Ká sọ wípé ayọ̀ ń sìn, ayọ̀ máa di ọya for example. Kò kí n ṣe orúkọ ọyọ̀ kan o, wàá kọ orúkọ rẹ̀ complete. Bóyá ó ń jẹ́ ayọ̀ òjó, wàá kọ. Wàá wá ṣe cycle, wàá ṣe cycle love shape sínú paper yẹn. Wàá wá mú scissors or blade, wàá fi cut it out. So yeah, so your apple is one side, paper yẹn is one side. Wàá mú apple, wàá gé sí méjì, má gé tán o, má gé apple yẹn tán. So you have to be strong with this one. You have to be strong. You have to learn how to pronounce orúkọ ọkọ rẹ yẹn backward. You have to learn to pronounce it backward. This eléyìí wà important torí pé kí ni? Nítorí ìfẹ́ ni in the word of ìfẹ́ portion. You understand? Kí ta fẹ́ ṣe nìyẹn. Kò eléyìí ó ṣe pé bad thing, like seriously ọkọ rẹ dẹ̀ fẹ́ divorce. Eléyìí gan á tún jẹ́ kí ọkọ náà tó ní lọ síwájú ni. Like mo sọ fún yín pé apple ó signifies the peace of mind, prosperity, happiness, love. Yes, it's a magical fruit. You can turn it anywhere to yourself. So wàá lẹ́nu láti pèrè orúkọ ọkọ rẹ̀. Okay, mo ṣe example Ibrahim. Tẹ́ bá kọ Ibrahim látẹ̀yìn, ó máa fún yín ní mihabi. Okay, for instance, orúkọ ọkọ rẹ̀ bá ń jẹ́ ayọ̀, tó bá ń jẹ́ Ibrahim ayọ̀, ó máa jẹ́ mihabi ọya. O need láti lẹ́ni bẹ́ẹ̀ yẹn. Wàá wá kọ, wàá wá ní mihabi ọya. I love you. Mo nífẹ̀ẹ́ till eternity. Ìwọ náà sì ni o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi. Túláàsì ni kó nífẹ̀ẹ́ mi. Ikú ò ní yà wá, àrùn ò ní yà wá. A máa wà pẹ̀lú ara wa tipẹ́tipẹ́. Bí o bá ti ń sọ kíní, máa sọ pẹ̀lú big mind, pẹ̀lú ọkàn kíkan, pẹ̀lú pé o ti gbàgbọ́ pé bó ṣe ń sọ yẹn
ó ti di lẹ̀mọ́lẹ̀mọ́, ó ti di wàmọ́wàmọ́, ó ti jẹ́ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Mo ní faith ó ní kókó. Wàá wá tún pronounce orúkọ yẹn straight. Wàá tún pronounce ẹ̀ straight as Ibrahim Ayọ̀, Ibrahim Ayọ̀, Ibrahim Ayọ̀. Mo nífẹ̀ẹ́ títí adé a sì máa wà pẹ̀lú ara wa. Wàá mọ nífẹ̀ẹ́ ara mi, èmi náà mọ nífẹ̀ẹ́ ara rẹ. Gbogbo nǹkan ìbálòpọ̀ wa ó máa wẹ́, gbogbo ìbálòpọ̀ wa ó máa wẹ́. Ibrahim Ayọ̀, Ibrahim Ayọ̀. Obìnrin kan kò tún wọ̀ ẹ́ mọ́ ta, obìnrin kan kò tún wọ̀ ẹ́ mọ́ ta. Wọn ò ní já mi gbà lọ́wọ́ ẹ̀ as in prayer. Meanwhile, love design tó wà ní ara paper yẹn tó bá ti wá ṣe tán, when you ìgbà tó ń ṣe gbogbo eléyìí paper yẹn ó ti wà lọ́wọ́ ẹ̀ o. So wàá wá fold ẹ̀ sí inú apple yẹn. Bẹ́ẹ̀ kó tó di pé o wrap it up, cut small portion of the apple, cut small portion this side, cut small portion inside. Kí eléyìí kó represent tiẹ̀, kí the other one kó represent tọkọ rẹ. Tó bá lọ fún ọkọ rẹ nìyẹn, ó lè sọ pé ibo ló ti ń bọ̀, but jẹ́ on his behalf kó dẹ̀ ní intention yẹn pé eléyìí portion tiẹ̀ ni ọkọ mi Ibrahim Ayọ̀, ó ní mo bẹ́ẹ̀ jẹ yìí, kọ́kọ́ jẹ yẹn. Wàá wá mú ti tiẹ̀, eléyìí portion ti tèmi ni wàá jẹ yẹn, just small bit bí a sọ pé báyìí bí orí báírò yìí. Wàá wá mú yòókù, wàá wá mú apple yòókù, wàá wá mú white leather, wàá wá tie ẹ̀ pẹ̀lú white rope. Wàá sọ sínú omi, omi lábùwẹ̀, omi lábùmú, omi la fi ń ṣe ilé ayé. Tó bá sómi, wàá jù sínú odò, ó tán nìyẹn. Ló ní wàmọ́wàmọ́, ló ní tipẹ́tipẹ́, ló ní ti láíláí. Ọkọ àtìyàwó ló ní love portion yìí. Ọkọ àtìyàwó fún àǹfààní. Yes, I fẹ́ divorce. And tèmi, there are so many kinds of this. Kódà bó ṣe wà, ìwọ ìyàwó bó ṣe wà, kò kàn imagine pé tí n bá ti ṣe léyìí àṣẹ ti gùn, tí n bá ti ṣe léyìí àṣẹ ti gùn, anything. Kódà kó mú orúkọ ẹ̀ kó kọ́ sórí ògiri àti orúkọ tiẹ̀ kó cycle ẹ̀, kò ní in as much as ti ṣe léyìí Ọlọ́run ti fàṣẹ sí. When we talk about spirituality, we talk about God. Mo believe pé understand me. So ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ. So okay, mo ṣe wo time ṣì wà díẹ̀. Tó bá jẹ́ ipa fẹ́ lo coconut ní láti fi ṣe cleansing, ẹ wá coconut méjì. When you are doing spiritual thing, you have to be like maybe bí pé yẹn wà ní war, and that war you must win. Tó bá ti ń ṣe spirituality, ẹ wá mú coconut kan ó máa stand as the negativity. Méjì ló máa wá. Coconut méjì tó nílá tó kí, tó shake omi ẹ̀ báyìí torí pé yes, omi wà ń bẹ̀. That instead of kó fi lo omi òjò, ẹ wá lo ìyẹn. Wà ní tó eléyìí, coconut eléyìí, o negativity, gbogbo negativity ayé mi. Bí omi ṣe wọ inú àgbọn yìí, Ọlọ́run ló yé. Gbogbo ọ̀tá mi ò mọ bí tẹ́ há sí, mi ò mọ bí tẹ́ fà sí, mi ò mọ bí tẹ́ wọ́ sí, mi ò mọ bẹ́ẹ̀ ṣe pọ̀ sí. Ó lè jẹ́ ọkùnrin ni, ó lè jẹ́ obìnrin ni, kò yé mi. Bí omi yìí ṣe wà nínú àgbọn yìí tí kò yéèyàn kankan, bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin ọ̀tá mi ní gbogbo ayé yìí ẹ̀ yé mi. Bí mo bá ṣe fọ́ kíní, mo fọ́ yín pátápátá, ẹ̀ tún dìde mọ́. Àṣàsí kò padà lọ sọ́dọ̀ alásàsí, àfiṣe padà sọ́dọ̀ aláfiṣe. Tó bá ti fọ́, remember I said something about faith. Tó bá ti fọ́, nígbàgbọ́ lọ́kàn ẹ pé àwọn ọ̀tá rẹ òun ló fọ́ yẹn, ó wá pọ̀ ọyọ̀ kan yẹn máa represent positivity in your life. The positivity in your life. Wàá wá fọ́ omi àgbọn yẹn, no matter how small it is. Pín sí méjì. Gbàdúrà sí pé gbogbo ibi tí omi yìí bá ká lára mi, Ọlọ́run mo fi cleanse ara mi ni. Kó wá mú omi yẹn sọ́wọ́, kó fi ṣe bí pé kó fi wọ́ gbogbo ara rẹ at anywhere of níwọ̀nba kó fi wọ́n. Yes, ní o bó ṣe kéré tó, ìyókù ṣàdúrà sí kó gún pé èyí tó kù nínú ara tó jẹ́ bí ẹ̀gbin, tó bá ṣe mú definitely wàá lọ tọ̀, ó ti tọ̀ wá ládàánù nìyẹn. Ẹ̀yin tèmi, èmi
mi kì í sábà share spiritual tips, understand? Eléyìí ọlá èyí tí mo ṣe ni tí àwọn kan fẹ́ mọ drag mi pé wọ́n fẹ́ fẹ́yàwó ní fẹ́yàwó, like they misquoted me. So ẹ need láti lọ gbọ́ fídíò yìí dáadáa, so láti mú ọkàn yín àti láti mú ìyàwó yín, like all these things wọ́n ṣe ń ta wọ́n fi ń gbọ́kọ yín ni, so yín ìyókù tẹ́ bá wá ṣe tán ẹ nígbàgbọ́ pé àdúrà ti gbà, ẹ wá fi ọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run kẹ̀dẹ̀ mọ́ ṣe normal ọkọ àtìyàwó yín. Ẹ gbọ́dọ̀ ṣe dáadáa o, ẹ mọ́ sọ wípé bóyá ẹ ti ṣe spell kan o rárá, so yín tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ mọ́ jẹ́ kí Ọlọ́run gbà lọ́wọ́ yín. This is on point by 2 using my words for the skin tó lọ. Ẹ mọ́ gbàgbé iléeṣẹ́ Akérékòrò Skin Ultimate ó dára fún ara. A gbọ́dọ̀ ṣe gbogbo tips yìí láti mú ọkọ àbí láti mú ìyàwó wa, kí gbogbo abíyá kó mọ ọrùn, àbí kí gbogbo itan kó dúdú kó ní kọ̀rọ̀kọ̀rọ̀, àbí kójú gan mọ́ fine, kò yẹ. So yẹ yín. This is on point by 2 using my words for others. Bye for now.